ó ṣé mo dúpẹ́ Táyé Mayati ó ṣé Ọlọ́run bá mi dúró tiẹ̀ Ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ó ṣé gan gbogbo pátápátá lájọ máa gòkè àgbà àmín àmín ambassador gbogbo olórin pátápátá káfọ̀tà ìyẹn ń bọ̀ láìpẹ́ Ọlọ́run àdúró tiwa àdúrà wa gbà ẹ ṣé púpọ̀ mò ń bọ̀ mi ò tí ì dé. kábíyèsí rẹ Elédùmarè ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo ọba tó ti ń bẹ kí n tó máa bẹ ọba tó ń bẹ nígbà tí mò ń bẹ ọba tí yóò tún máa bẹ nígbà tí mi bá tún ní sí mọ́ mo gbé títóbi fún Elédùmarè kábíyèsí rẹ Alhaji àgbà tá ń gbóhùn sókè jẹ́ kúrò lọ́run. oníṣọ̀lá ti dé èjìdá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà akúrúmáṣe yànjẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. mo délé mi mo tún fẹ́ dúpẹ́ mo fẹ́ sọpẹ́ fọlọ́wọ́n ọdẹ Elédùmarè. èmi máa sọ pé àwọn ètò tiwa ẹ ṣe máa gbádùn ẹ níbikíbi àdúrà yín tẹ́ ń gbà fún wa àmọ́ wa lára níkọ̀rọ̀ ní gbangba àṣẹ mọ́ wa lára. gbogbo ẹni tó jẹ́ olólùfẹ́ tiwa pátápátá Ọlọ́run bá mi nífẹ̀ẹ́ tí náà ìfẹ́ tẹ́ bá ní sí mi gẹ́lẹ́ Ọlọ́run bá mi ní rí ẹ̀ sí lágbára Ọlọ́run ọba Elédùmarè ẹ ṣé mo dúpẹ́. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá mo ń bọ̀ Alhaji àgbà gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín ṣèbí lọ́ndì 23 oṣù tá a wà yìí April láti pa fẹ́ ṣe Ramadan lecture wẹ́rẹ́ báyìí náà la bẹ̀rẹ̀ tá a rò ó tọ́lọ́run bá dé fi àṣẹ sí tá a wá rò pa fẹ́ ṣe láì nígbẹ̀kẹ̀lé síbi kankan kọjá Ọlọ́run ọba subhanahu wa ta'ala Ọlọ́run bá dẹ̀ jẹ́ kó jẹ́ ṣíṣe mo dúpẹ́ fọlọ́run ọba Elédùmarè èmi ọmọ yín náà kúkú ni mo tún dé o Arabu Ìṣọ̀lá mi gídá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yàn jẹ́ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n tọrọ gọ́gọ́ wọn á mú mi ní tẹ́kọ̀kọ̀rọ̀ èmi lọmọ oníṣàgẹ́ òkùnmàṣe ahéré owó tí ò ní gbàgede ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní Ṣàgárí ilé bàbá tó bí mi lọ́mọ èmi lọmọ ọmọ Yéṣùfù bá ń gbóṣe ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn nílé màmá tó bí mi lọ́mọ ìgbé ìgbẹ́sà àmàlẹ́ ọmọ abágúnjẹbọ má bàa rọrùn ọmọ yílẹ̀ ọmọ adábùdó òkèrè ọmọ ọ̀dọ́ àmìrò èsì ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkè ṣọṣọrọ bomi ọmọ olúbàmísì ọmọ àjànà ńlá lóde ìgbé nílé màmá mi mo ṣèbá ọba wa mo kí ọba wa ọba ìlú màmá tó bí mi lọ́mọ ọlọ́jẹ̀ ẹkùn fún gbogbo ìgbésà káfàtà mo wá kí ọba mi gangan ọba tìlú tèmi lówódé yewa ọba Reverend Dr. Matthew Sunday Akíndélé arẹ́bígbadé àkọ́kọ́ olóòtú lówódé yewa mo kí ọba ìlú mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín Alhaji àgbà bá ń gbóhùn sókè. Ìṣọ̀lá ti dé mo kórè owó pẹ̀lú ọmọ mo ti dé mo ń bọ̀ kí n tó máa tẹ̀síwájú ẹ jẹ́ kí n yálé àwọn olólùfẹ́ wa kí n kí wọn. ẹnikẹ́ni tó bá fẹ́ rìnrìn àjò lọ sí Jerusalem Mecca umura àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iléeṣẹ́ kan oṣù tó pèrèkèrè jùlọ láti máa mú rìnrìn àjò náà ní iléeṣẹ́ Alhaji Travel and Tour tí olú iléeṣẹ́ wọn wà ní nọ́mbà 935 Lagos Abẹ́òkúta expressway side Oṣòdì filling station amd alákùkọ bus stop. bákan náà ní free flight travel management tó jẹ́ ká iléeṣẹ́ wọn. oríṣiríṣi àkànṣe iṣẹ́ ìrìn àjò wọn máa ń ṣe níbẹ̀ bíi flight reservation and ticket hotel reservation car rental services ẹ lè kàn sí iléeṣẹ́ free flight travel management lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08034069272 àti 09064499972. òun lẹ ti gbọ́ yẹn ẹ ṣé mo dúpẹ́. bákan náà àwọn nìkan kọ́ ló já látìlẹ́yìn wa o tí wọ́n wà pẹ̀lú wa tí wọ́n ń fàdúrà ràn wá lọ́wọ́ tó ń fi ohun tó wà ní kápá wọn tó fi ràn wá lọ́wọ́ Ọlọ́run á bá mi ràn yín náà lọ́wọ́ mò ń bọ̀ ẹ jẹ́ n délé ẹlẹ́yìn.
Ẹlẹ́yọ̀ shopping mall. Pharmacy and supermarket. Laboratory pẹ̀lú bakery parlour. Ẹlẹ́yọ̀ shopping mall. Àti gbàwájú gbàwájú first. Ó yá ká lọ ṣe shopping. Ẹlẹ́yọ̀ iye wa lóde. Ọ̀rẹ́ mi níbo ló ń lọ? Ẹlẹ́yọ̀ ló ti máa rọ́ọ̀kì jìnnà. Ó ṣòkò olóríṣiríṣi. Ayédèrú lọ́kọ̀ọ́jọ̀kan. Alájí Yusuf ṣáfìrẹ̀ lẹ́yọ̀ fẹ́ o. Àmọ́dá àdúpẹ́ lọ́wọ́ gbogbo kọ́sọ̀mà tó ń patronize wa. Àwa nílé kọ̀ sí kílókòrò lálágbó lówó dé ilé wa lákàlẹ̀ sí. Àtúwà ní àdódò lówó dé wa. Ẹlẹ́yìn inú nìtọ́wọ́ yẹn ó ní ìbára wa. Kàkàdé fún lè ṣẹlẹ̀ lọ. Inú nìtọ́wọ́ yẹn ó ní ìbára wa. Kàkàdé fún lè ṣẹlẹ̀ lọ. Ẹ ṣeun dúpẹ́ òun náà lẹ ti gbọ́ yẹn Ẹlẹ́yọ̀ níbi ká ta oògùn òyìnbó lóríṣiríṣi ohunkóhun tó bá ṣàtì ń ṣe yín ẹ̀yẹn gba iléeṣẹ́ Ẹlẹ́yọ̀ lọ ní kábàámọ̀ lágbára Ọlọ́run Elédùmarè. Ká wá tẹ̀síwájú lórí ètò wa ọpẹ́ láàfin ní dú kò sí àròyé púpọ̀ ju ká dúpẹ́ fọ́lọ́run ọba lọ àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olùrànlọ́wọ́ wa tọ́lọ́run bá lò yín láti ràn wá lọ́wọ́ fún ètò wa tá a ṣe Ramadan lecture ní ọdún 23 April 2022 ẹ ṣé mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa olùtìlówódé ilé wa wọ́n ti gbogbo méjì lọ́wọ́ mẹ́fà tí wọ́n ti ẹ̀ wá ṣùgbọ́n pípẹ́ olùdí ọba máa pè wá Arab má bínú ní ọ̀nà pọ̀ àwọn náà mọ̀ṣẹ́ ká gbé ní ọlọ́wọ́ ìpínlẹ̀ ọpẹ́ mi kàkàkà fún ìmáàmù wa lówódé ilé wa mo dúpẹ́ lọ́wọ́ bí ọ̀nà ti pọ̀ tó bí iṣẹ́ ti wà lọ́wọ́ tó wọ́n ní ìṣẹ̀pá àwọn ọ̀run mọ́ àwọn ní ìṣẹ̀pá àwọn dé ọ̀dọ̀ wa ìmáàmù wa lówódé ilé wa mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Ìmáàmù wa wo ni mo wá sọ mo ń bọ̀ alájà àgbà nísìnyí mo ń bọ̀ adúpẹ́ fọlọ́wọ́n ọba adúpẹ́. Ìmáàmù wa wo Fadilatu Sheikh Imam Al-Imam Marufudin Ọlọ́run yá gbà mí Marufudin Ọlọ́run yá gbà mí àwọn ni ìmáàmù wa fún gbogbo owó tẹ yẹ wa káfàtà tí létòkò mo dúpẹ́ lọ́wọ́ wọn wá síbẹ̀ wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ yanjú wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o kódà bó ti bẹ ká gbódìdí ìmáàmù dìde ká má tẹ pé ẹgbà owó káàdì rèé wọn ò gba kọ́bọ̀ wọn à fún wọn ní sísì mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi mo dúpẹ́ lọ́wọ́ yín bákan náà mo wá dúpẹ́ lọ́wọ́ first lecturer wa tí wọ́n fún wa ní oúnjẹ ẹ̀mí kí ló ń jẹ ẹ̀mí wọ́n dálé lórí the truth concept of Laylatul Qadr in Ramadan ihun tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ń bẹ nínú Laylatul Qadr bó ṣe jẹ́ òótọ́ ọ̀rọ̀ tí Islam fọwọ́ sí gangan tá a máa ń ṣe Laylatul Qadr nínú oṣù Ramadan bá ṣe ṣe gan-an kódà wọ́n mẹ́nu bà Laylatul Qadr itikaf wọ́n ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ Alhaji Sheikh bàbá mi àgbà Alhaji Sheikh Ọlásùnkànmí Alhassan ewu oṣó mo dúpẹ́ àwọn èèyàn ńláńlá jàǹkànjàǹkàn ni mo gbé wá síbẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣe gudugudu méje yàyà mẹ́fà láì fún wọn ní kọ́bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi o àwọn náà jẹ́ mísánná Ansarudeen fún gbogbo òde yẹ wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mo dúpẹ́ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín mo wá dúpẹ́ lọ́wọ́ ìmáàmù mi gangan ìmáàmù mi aṣojú ìmáàmù àgbà àrólé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé ní gbogbo òfẹ́ kó wájọ káfàtà mo dúpẹ́ lọ́wọ́ yín alfa muhalim alhaji ìjẹ́ ìpè wọ́n bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ tọ́lọ́wọ́n Elédùmarè láìpẹ́ láì jìnà Abdulfatah Akànní ọmọ Ẹdùn mo dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín àwọn náà jẹ́ imam fún gbogbo Ahmadiyya Muslim Jamaat gbogbo ìfẹ́ kó wájọ pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o
àwọn náà wá bá wa sọ̀rọ̀ lórí kíni wọ́n bá wa sọ̀rọ̀ lórí ritual killing in the society. It is kíni solution islamically bá ṣe ń para wa lọ́tún tá à ń para wa lọ́sì tó jẹ́ pé a fi ń wá oògùn owó tá a fi ń wówó kíni ọ̀nà àbáyọ ẹ̀ ní islamically tí Islam fọwọ́ sí. Gbogbo àtàwọn àbẹ̀jọ náà kódà àárín nǹkan mú lọlé, kódà a tún gbé ní Facebook live. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá, mo dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run bàbá mi dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ọjọ́ Mùsùlùmí pátápátá Lówódé nífẹ̀ẹ́ kó wájọ Lówódé circuit àti ní Agége circuit àti ní Òjòkòrò, gbogbo yín pátápátá, gbogbo yín Lájínà, ẹ̀yin Ansarola, ẹ̀yin Wudam, ẹ̀yin Atwa, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin Nusratul Hamadiya, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ wá síbẹ̀ tẹ́ ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà tẹ́ ẹ jẹ́ kí bẹ̀yẹn kún. Mo dúpẹ́, inú mi dùn gidi. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run bá mi sọ yín lẹ́san rẹ̀, ẹ̀san tí ò ní àbùlà, tí ò ní àbàwọ́n kankan. Ọlọ́run bá mi sọ yín. Ẹ ṣé mo dúpẹ́. Mo mọ̀ pé ẹ̀yin ń ṣe láti fi ṣe ìjùsílẹ̀, láti fi ṣe iṣẹ́ ládá nínú àwẹ̀ ni. Ẹ retí oore kankan lọ́dọ̀ mi, ẹ retí ìdúpẹ́ kankan lọ́dọ̀ mi, ṣùgbọ́n mi mọ bó ṣe rí lára mi. Mo mọ̀ọ́re, mo dẹ̀ mọ́ lóore. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé púpọ̀. Mo ń bọ̀, mi ti dé. Gbogbo ẹ̀yin olóore mi pátápátá, mo dúpẹ́. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run Ọba. Ṣebí èní ni Jímọ̀ tó gbẹ̀yìn nínú oṣù Ramadan. Èní ni Jímọ̀ tó gbẹ̀yìn. Èní ni 29 April 2022. Èní wá ní ààwẹ̀ di 28. Èní ní ààwẹ̀ di 28. Tó túmọ̀ sí pé ó kù lẹ́yìn tí ní ìbá délẹ̀, ó kù ààwẹ̀ kan tàbí méjì. Bóyá máa gbàwẹ̀ Sátidé ká tún gbà Sunday, ṣùgbọ́n máa gbàwẹ̀ Saturday. Ṣùgbọ́n àti ìmọ̀ bóyá máa gbàwẹ̀ ní Sunday tá a bá róṣù. Ṣùgbọ́n tá a bá ti róṣù, a jẹ́ pé Sunday ló máa jọ́dún. Tá a bá ti róṣù, Sunday ló máa jọ́dún. Tá a bá ti róṣù, a jẹ́ Monday ni. Ààwẹ̀ náà ti lọ tán. Wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí náà la bẹ̀rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ìdúpẹ́ mi tọ́ sí. Gbogbo yín tẹ́ ẹ ṣoore fún mi ní kọ̀rọ̀, tẹ́ ẹ ṣoore ní gbangba. Mo dúpẹ́. Gbogbo yín tẹ́ ẹ fún mi ládùúrà lọ́tùn lósì. Ìyá tó bí mi lọ́mọ, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ìyá mi, ọmọ àjànúrò, ọmọ ìgbésà, ọmọ abágunjẹbọ má bàa rọrùn, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ́ àmìrè èsè. Ìyá mi, ẹ̀gbọ́n àjànúrò fún gbogbo gbèsà káfàtà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ìyá mi alájà, mo dúpẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n ń pè mí lọ, pè mí bọ̀, wọ́n ń gbà mí mọ̀ràn lóríṣiríṣi nígbà tí ètò yìí fẹ́ bẹ̀rẹ̀. Mo dúpẹ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ àwọn aya mi méjèèjì, àwọn làbákẹ́ mi méjèèjì. Ájíà Miriam, ọmọ làbákẹ́ Abọ́láńlé, mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Mo dúpẹ́. Mo wá dúpẹ́ lọ́wọ́ Ájíà Rashidat Abíọ́dún, ọmọ làbákẹ́, mo dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà. Mo dúpẹ́. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá wa pẹ̀lú èṣù bí èèyàn bí èṣù kò ní dàrin wa rú. Gbogbo bíbẹ̀ ṣe máa dùn tó máa lárinrin tójú òní tiwa tètò náà máa fi yọrí sí bó ti tó àti bó ti yẹ. Bẹ́ẹ̀ ni wọ́n ń sáré lọ́tùn lósì. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ lágboolé Arab Megida fans group. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Kódà ọpẹ́ mi gbàngàn kankan ni fún yín. Owó lẹ ṣàfihàn ra dátà, owó lẹ fi wà ń bẹ̀, tẹ́ fi ń bá ètò, tẹ́ fi ń tẹ̀lé àwọn ètò wa, tẹ́ tún wá ṣètò eléyìí látòrí Akin ọmọ Akínọlá Mikael. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Mo dúpẹ́ gidigidi. Mo dúpẹ́. Ó dúró tì mí digbidigbi láti bẹ̀rẹ̀ ètò yìí tí wá débi tó dé. Ó náwó, ó nọra, ó fi àyè sílẹ̀ fún ètò yìí. Mo dúpẹ́. Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. Ọlọ́run bá mi wà pẹ̀lú ẹ. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi àgbàlagbà. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alhaji Nasiruddin Ariyo, àṣeyọrí bàbá àgbà. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́. Àwọn ni wọ́n jẹ́ patron fún gbogbo Arab Megida fans group pátápátá. Ni wọ́n jẹ́ bàbá wa pátápátá. Àwọn ni wọ́n live patron títí di ọjọ́ tí jẹ́ pé ẹ̀mí mọ́ máa wà títí ni wọn ò ní kú láéláé. Àwọn ni wọ́n wà fún. Àwọn ni wọ́n dúró tì wá, wọ́n dé wà pẹ̀lú wa. Ṣùgbọ́n lásìkò náà òjòjò ń ṣògùn ara ògùn kò lè jẹ́ kán wá. Ṣùgbọ́n pẹ̀lú àdúrà àti àdúrótì, ìnáwó nára, wọ́n wà pẹ̀lú wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́. Kódà pẹ̀lú ògo t'Ọlọ́run Ọba lọ́dún tó ń bọ̀, ẹ máa wo ohun tó ṣẹlẹ̀. Má jẹ́ tí ì bẹ fún yín. Ọlọ́run Ọba á wà pẹ̀lú wa, á dẹ̀mí wa sí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá mi Alimam Ọlọ́jẹ́. Àdúrà ní láàárọ̀, àdúrà ní lọ́sàn-án, àdúrà ní gbogbo ìgbà, ní kọ̀rọ̀, ní gbangba, àdúrà ní ṣáá. Wọ́n ṣáà ń ṣàdúrà pé bí n bá ṣe pé odidi Ìlọrin ni wọ́n bá wà pẹ̀lú wa. Ṣùgbọ́n àsìkò Ramadan náà pásìkò iṣẹ́ àwọn àfáà ni, iṣẹ́ wà lọ́wọ́ wọn gan. Òde lọ́tùn, òde lósì.
àwọn dẹ̀ dúró ti wà, àwọn dẹ̀ ń gbàdúrà fún wa. Mo mọ̀ pé Ọlọ́run á bá mi gbàdúrà yín. Gbogbo ibikíbi táwọn ọmọ tí náà bá ń dé, wọ́n á máa bá àánú Ọlọ́run bá pàdé. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan. Ọlọ́run á bá mi dúró tì yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́. Gbogbo yín pátápátá. Ìyá nọ́ọ̀sì, ẹ ṣé mo dúpẹ́. Ìyá nọ́ọ̀sì, ẹ ṣé. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á bá wà pẹ̀lú yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tẹ́ wá, tẹ́ ń bẹ lágboolé Arab Megiddo fans group pátápátá, mo dúpẹ́. Èjìrárá àsokùn, ìyá Sùrájà, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin náà wá, gbogbo ẹ̀yin tẹ́ wá pátápátá àti tí mo rántí àti tí mi rántí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mi lè rántí gbogbo wa tán, mo dúpẹ́, mo dúpẹ́. Ìjọ Mùsùlùmí pátápátá, mo tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí, mo dúpẹ́, mo dúpẹ́. Ẹ ṣé gudugudu méje yàyà mẹ́fà. Owódé Circuit pátápátá, Agége Circuit pátápátá, Òjòkòrò jọmọ́, Owódé jọmọ́, mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun tó wú mi lórí. Ẹ̀yin ń ṣe tí yín níṣẹ́, ẹ ṣe bí pé ẹ mọ̀ pé ẹ ṣoore fún ẹ ṣo pé ẹ ṣoore pé ẹ ti ẹ̀ ká kún, ṣùgbọ́n bó ṣe jẹ́ bó ṣe tó lára mi sẹ́ẹ̀ ó kàǹkà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe mí lóore ní kọ̀rọ̀, tẹ́ fún àgbà gbẹ́lẹ́yìí fi support ẹ̀ tí ó yẹ pé mi lè dárúkọ, mi lè fẹ́ dárúkọ lágbájá kí n má dárúkọ tàmẹ̀dù, mi ì fẹ́ ṣe ní kankan, ṣùgbọ́n màá dárúkọ ẹnìkan ṣo fún wa tó yẹ pé kò farasin mọ́, kò farasin. Gbogbo pátápátá náà la mọ̀ pé ó dá sétò yìí, ó dẹ̀ ṣoore fún wa nítorí pé ó ṣe jọ́tà. Ta ló ń tọ̀hún ẹ̀wù jọ́tà tí wọ́n ṣe fún wa? Wọ́n ṣe jọ́tà fún wa láti support program yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Alhaji Honorable Wasiu Kọ́láwọlé Lawal KLM tí wọ́n lọ ṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin ní Yewa South Òkíà constituency, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run bá dúró tì yín, ẹ ní kó àbùkù láéláé, ẹ dẹ̀ ní mú òṣì ò ní mọ̀ yín lágbára Ọlọ́run bá. Àpadà sí burúkú kò ní dé bá yín, ẹ ní kábùkù bọ̀ níbi tẹ́ lọ, òkè lẹ́ẹ̀ máa lọ. Wàràfà náà mọ̀ kánà àlíyà, mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. Pé ọ̀nà ṣe dí tó bẹ́ẹ̀ àwọn èèyàn ṣe wà lọ́rùn yín tó, ẹ ṣe àrántí Arab Ìṣọ̀lá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run àti bàbá mi rántí yín sí dáadáa. Gbogbo yín pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín o, mo dúpẹ́ láì dẹ́ni kankan sí. Ẹ ṣé mo dúpẹ́. Mi ì fẹ́ dárúkọ ní, ó yẹ kí n máa dárúkọ ṣùgbọ́n mi ì fẹ́ dárúkọ torí pé gbogbo ọ̀nà lẹ fi support mi. Mi ì dẹ̀ fẹ́ dárúkọ lágbájá kí n má dárúkọ tàmẹ̀dù. Ẹ ṣé mo dúpẹ́. Orúkọ yín ti wà ní àkọsílẹ̀ níwájú Ọlọ́run ọba tọ́lọ́run máa bá mi sọ yín lẹ́san rẹ̀. Àtẹni fún mi kọ́bọ̀, àtẹni fún mi tọrọ, àtẹni fún mi ní mílíọ̀nù, àtẹni fún mi 50,000, àtẹni fún mi 100,000. Gbogbo yín pátápátá mo dúpẹ́ o, 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 mo dúpẹ́. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín o. Àtẹni fún mi 1 million, gbogbo yín pátápátá mo dúpẹ́. Gbogbo jẹ́rí káàṣì nígbà míì, káàṣì bíntín ní báyìí, bíntín ní owó. Ṣùgbọ́n àwọn oore míì wà tó ju mílíọ̀nù lọ, tó ju bílíọ̀nù lọ táwọn èèyàn máa ń ṣèyàn, tí wọ́n máa ń ṣèyàn táwọn kì í kàkún pa àwọn ṣoore, ṣùgbọ́n kàǹkà ló jẹ́ níwájú ìdúró tiwa. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, mo dúpẹ́ o. Ọlọ́run á bá mi dúpẹ́ lọ́wọ́ yín, Ọlọ́run á bá mi sọ yín lẹ́san rẹ̀. Ọlọ́run ò ní fẹ́lẹ́ ṣàṣemọ́ wa. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní first Ramadan lecture lélẹ́yìí ti 2022 yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba. Tọdún tó ń bọ̀ yóò dùn jù báyìí lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé púpọ̀. Jazakumullahu khairan hasana jaza. Barrister bá ń gbóhùn òkè. Èmi a máa sọ pé ohunkóhun tá a bá ti ń ṣe ẹ ṣáà jẹ́ ká máa tẹra mọ́, yóò kúkú dáa lọ́jọ́ kan. Èmi ọmọ yín náà kúkú ni Arab Ìṣọ̀lá Megiddo, gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yàn jẹ ẹkùn ọkọ làbàkẹ́ méjì pọ̀. Ẹ ṣé mo dúpẹ́. Ó tún dìgbà míì. Ẹ ṣáà máa tẹ̀lé wa lórí àwọn ètò wa tá à ń ṣe. Ẹ máa tẹ̀lé wa lórí Facebook wa Abdulrauf Abiodun Ìlọ̀, Facebook page wa nìyẹn. Lórí YouTube wa ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ subscribe Arab Ìlọ̀ TV, kẹ́ ẹ subscribe. Lórí Instagram Arab Ìṣọ̀lá @Ìlọ̀, ẹ máa bá a subscribe. Ẹ jọ̀ọ́ kẹ́ máa follow wa, ẹ máa follow wa lórí Twitter, lórí TikTok, ẹ máa follow wa, ẹ máa follow wa, ẹ máa wà pẹ̀lú wa, ẹ máa like wa, kẹ́ máa support wa, kẹ́ ẹ dẹ̀ máa gbé ìpolówó yín wá, ẹ máa gbé ìpolówó yín wá sórí àwọn ètò wa tá à ń ṣe, ẹ máa gbé ìpolówó yín wá sórí àwọn ètò wa tá à ń ṣe lórí lọ́kọ̀jọ̀kan. Kódà bó jẹ́ lórí prógrámù lórí ẹ̀rọ ayélujára báyìí ni ẹ máa gbé wá àbá yín ṣe. Bó jẹ́ ẹ fẹ́ ká bá yín ṣe lórí rédíò ni, bó jẹ́ fàájì, bó jẹ́ rédíò Lagos, bó jẹ́ ní rédíò, bó jẹ́ tẹlifíṣàn, ẹ máa gbé wá, a máa ṣe. Ẹ dẹ̀ ní kábàámọ̀ burúkú pẹ̀lú àṣẹ t'Ọlọ́run ọba Elédùmarè. Ọlọ́run bá wà pẹ̀lú wa, Ọlọ́run bá mi dúró tì yín, Ọlọ́run bá mi dúró tì yín. Bẹ́ẹ̀ ṣe dúró ti Arab Ìṣọ̀lá, Ọlọ́run bá mi dúró tì yín, Ọlọ́run bá mi support yín. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé púpọ̀. Ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa fún àmọ̀ràn 070 31 84 51 26 fún ìpolówó tàbámọ̀ràn 070 31 84 51 26 tàbí WhatsApp number wa 070 081 700 65 700
081 700 65 700. ẹ ṣé púpọ̀ ọ̀dà gbogbo nǹkan tá a bá ti ṣe jẹ́ ká tẹra mọ́ yóò dáa lọ́jọ́ kan ẹ ṣé.